Acts chapter 27, verse 43. Acts chapter 27 verse 43. Ṣùgbọ́n balógun ọ̀rún fẹ́ gba Pọ́ọ̀lù là, ó kọ èrò wọn, ó sì pàṣẹ fún àwọn tí ó lè wẹ̀ kí wọn kí ó kọ́ bọ́ sí òkun lọ sí ilẹ̀. Ọlọ́run fẹ́ kò wù mí láti wàásù bẹ̀ tí tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò sí bí a ṣe ní gbọ́ ìwàásù tí a dẹ̀ ní sọ̀rọ̀ nípa ohun tí Ọlọ́run wí. Prophecy nìwọ̀nyí, ìyẹn ni pé àwọn ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtẹlé tó ti kọjá lọ àtẹlé tó ń bọ̀, ohun tí Bíbélì túmọ̀ sí nìyẹn. Ṣùgbọ́n lọ́wọ́ tó a wà yìí, òun ni ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ sọ fún wa. Kí sì ni ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀? Ó wá fi Bra Paul ṣe àpẹẹrẹ. Ó ní ẹni tí à ń mú lọ sí láti ṣèdájọ́ fún, ìyẹn láti pa. Lóòótọ́ máa pa Paul, ṣùgbọ́n máa pẹ́ díẹ̀ kan tó pa, torí ẹ̀ṣẹ̀ ẹni láti lè dọ́run ló jẹ́ kán pa. Tí ò bá sí ẹni ọ̀hún lè pa. Èrèdí tí a fi ní àgbọ́dọ̀ ta ìjẹ̀yàn sílẹ̀ nìyẹn nínú ohunkóhun tá a bá ti ń ṣe. Ẹ̀ṣẹ̀ tí ó dá náà ni ẹ̀ṣẹ̀ pé ó pa Stephen, tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń gba ìwé àṣẹ látọ̀dọ̀ àwọn olórí ìlú àti àwọn àlùfáà pé kó lọ sí gbogbo orílẹ̀ ibi tí àwọn ọmọ Ọlọ́run sá pamọ́ sí, àwọn ọmọlẹ́yìn Jésù, kó bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. Ṣùgbọ́n òun lọ, ẹni tó máa pa á pa, ẹni tó bá dẹ̀ máa mú á mú. Àwọn ọmọ Ọlọ́run ti gbọ́ pé ó ń bọ̀ ní Damascus, ibẹ̀ ni Ọlọ́run ti pàdé ẹ̀. Mi ní àǹfààní láti wàásù púpọ̀ lórí ẹ̀. So ẹ lè jẹ́ ká lọ ka ìwé ìṣe àwọn àpọ́stélì mostly láti orí 6. Tẹ́ bá ń kà lórí 6, orí 7, ẹ mọ ohun tó ṣẹlẹ̀ sí. Ìgbà tó bá yá, ẹ wá mọ bí ó ṣe ń bá Ọlọ́run pàdé. So wípé bá Ọlọ́run pàdé ohun ayọ̀ ni, ṣùgbọ́n nígbẹ̀yìn ọjọ́ ayé rẹ̀ wọ́n máa dá légbodò. Lọ́nà kìí ṣe pé légbodò, wọ́n máa dájọ́ fún ọjọ́ ikú. Ó ti darúgbó ńgbà yẹn, so kìí ṣe pé wọ́n dá légbodò. Bóyá nítorí ọ̀rọ̀ Ọlọ́run a lè ní pé wọ́n dá légbodò, ṣùgbọ́n parí gbogbo iṣẹ́. Ṣùgbọ́n torí pé ohun tí Jésù ti sọ ni wípé ẹnìkan náà fún láǹfààní kó padà wá ṣe àkúdàáyà. Ìyẹn ni Jòhánù onítẹ̀bọmi. Òun la fún láǹfààní tí à ń pè ní Èlíjà. So kò sí àǹfààní yẹn mọ́. Jésù ti sọ, ó ní àti òní lọ ìjọba ọ̀run ti di agbára wọ̀, nítorí pé a ti gé orí ẹ̀, ìyẹn John the Baptist. So ẹni tó wá fi dà pààyàn ló fi kìlọ̀ fún Pétérù pé má dánwò, tó fi gé etí Marcus. So ẹ̀yin kìrìsìtẹ́nì, òun ló jẹ́ kí kìrìsìtẹ́nì má lè jagun. Tí wọ́n bá gba etí ẹ̀, Jésù ní kan kọ etí kejì sí, kan gba. Kì í ṣètumọ̀ ẹ̀ nìyẹn. Ìyẹn ni kò fa ìwé ẹ̀. Bra Paul kò lè gbà tó bá nígbà tó ní kan gba etí ẹ̀. Bra Paul sọ̀rọ̀, ó ní ẹ rò pé Bra Paul mọ́ ni, ó mọ ẹni tó ń sọ̀rọ̀ náà, ó dẹ̀ sọ̀rọ̀ sí àwọn yẹn ni pé ó mọ ẹni tó jẹ́ ni, ó ń sọ̀rọ̀ sí olórí abẹ́ ó ní kan wá bínú sẹ́tù. Okay, now a fẹ́ ká mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ni, ìyẹn la ṣe ṣàlàyé díẹ̀ ká dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó wà ńlẹ̀ pọ̀ gidi gan. Àwọn òròyìn tó wà ńlẹ̀ kò lóǹkà, a lè parẹ́ ní àkókò yìí, torí kò yẹ ká lò ju bí 30 ìṣẹ́jú, torí àwọn ará Nàìjíríà rí wá wọn sí. Àwọn ará Nàìjíríà ó ṣòro fún wọn láti bá wa ṣe papọ̀. Wọ́n máa ní problem. Tó bá wádìí, a ní gbàṣegbàwò ṣàwò, a ní àwọn tó wà nídìí wọ́n jókòó, ṣùgbọ́n wọn ò lè wọlé. Àmọ́ ẹni tó ń dọ́gbọ́n, bóyá Sátánì ni ó ń fún wọn ní ìjìyà ni a lè sọ. Okay, ẹ jẹ́ ká tẹ̀síwájú.
so aṣáfẹ́ dá àwọn èèyàn wa lágara tó yẹ pé àwọn tó ń lo ìbò ni a lè sọ̀rọ̀ wákàtí 3 àti jù bẹ́ẹ̀ lọ. Now kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìbáyé? Ẹ jẹ́ ká lọ sí inú ọ̀rọ̀ Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ púpọ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ìròyìn tó pọ̀, àwọn ìròyìn ní yàjóyàjó tí ó ń sọ ọ̀rọ̀ fún wa. Bra Paul ń lọ láti lọ ṣèdájọ́, wọ́n ń lọ láti ṣèdájọ́ wa o. Àwa wá dàbí Bra Paul tó yẹ pé a ti ṣẹ̀ sí Jésù, gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ níjẹta pé àwọn Kristẹni ní epo ẹ̀dá gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ káàkiri gbogbo àgbáláyé, ṣùgbọ́n àwa ni ìmọ́lẹ̀ Yorùbá ni ìmọ́lẹ̀ adúláwọ̀ tó túmọ̀ sí àwa ni iyọ̀ ayé, the salt of the world. Yorùbá ni o. Tí ẹgbọ́n nǹkan tí sàìsọ mo tí mo dẹ̀ ti ń sọ fún wa tipẹ́tipẹ́, tí Yorùbá bá ti lọ ẹ gbàgbé Kristẹni, bó tilẹ̀ jẹ́ pé Israel ò gàkà yín sí ọmọ Ọlọ́run, ẹ̀yin lẹ́ ń kára yín sí ọmọ Ọlọ́run torí ọ̀nkọ̀ àwọn ọmọ nípa Jésù. Àwa la sọ pé àmọ́ Jésù rí, adẹ̀ sọ pé àmọ́ Jésù gbogbo ayé, adẹ̀ ń sọ pé Jésù à ń kan mọ́gi lẹ́ẹ̀kejì. Ó máa ń bà mí nínú jẹ́ tí bá ti ń gbọ́rọ̀ wọn yẹn tàbí tí bá ti ń sọ jáde, nítorí mo kàn máa ń béèrè lọ́wọ́ ara mi ni pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ sí gbogbo àwọn pásọ̀ wọn yẹn. A ti mọ̀ pé ọ̀pọ̀ wọn ló jẹ́ àwọn tó fẹ́ di ọlọ́rọ̀, ikú ara wọn náà ń lépa, wọn lépa ọ̀run. Ṣùgbọ́n àwa náà a kàn pera ní Kìrìsìtẹ́nì, àka Bíbélì wa ibi tí ìṣòro wà nìyẹn. Ẹ ti wo nǹkan tó ń sọ láàárọ̀ yìí sìn, go straight to the point ni fún Yorùbá. Ó wù mí náà kí n máa sọ fún gbogbo ayé, ṣùgbọ́n tí Yorùbá bá ti jí, ayé ò lè jí. Ọ̀tọ̀ ni wípé à ń jagun, ọ̀tọ̀ ni ogun ara, ọ̀tọ̀ ni ogun ti ẹ̀mí. Ogun tara ni Ọlọ́run ti fún wa ní olùgbàlà tó dàbí Jésù tí à ń pè ní Ìgbòho fún wa. Kò sí ọ̀nà tẹ́ lè fi kojú ìjà sí. Ó dàbí àbúrò ẹ̀ Wisdom nínú ìròyìn tó gbé jáde, méjì ni méjì yẹn dẹ̀ ń sọ, Ìgbòho sọ níbẹ̀ pé kán fóònù kan lẹ̀ fún wọn, wọn lè dá wọn mú. Tó bá fóònù láyè ni o, wọn lè dá wọn mú, apá ṣégè wọn. Ó ní nǹkan tó mọ̀ ni, bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ni. Kò sí ìlú kan tẹ́ lè fi wé Yorùbá láyé nípa ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ náà ni nípa ti ẹ̀mí Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni nípa ìṣẹ̀dá wa. Àwa náà pè ní ghost DNA. Ìlú tó wà láyé tí ẹ̀jẹ̀ ò bá ta ẹnì kejì ẹ̀ mu kò sí ní gbogbo Áfíríkà ọ̀ ní gbogbo ayé tí àjọ gbogbo ayé bára wọn jọ. Tó bá wò ó, àánú wá láti báyìí, ó bá ti ìlú báyìí mu, ṣùgbọ́n títí ẹ̀ ní òun dá dúró sí agbègbè báyìí. Ti Ghana òun àti South Africa ó bára mu, ó bá ti Libya mu, ó bá ti gbá mu, ó bá ti Tamadi mu, ó tún wá jọ ti Israeli. Ìyẹn pé ó ní àwọn kankan bíi ti Jésù náà ṣe rí, tó jẹ́ pé nígbà tí wọ́n rí ẹ̀jẹ̀ Jésù tó ta sílẹ̀ lórí àgbélébùú ní Golgotha, nígbà tán ṣẹ́ẹ̀kì ẹ̀, gbogbo ẹni tí wọ́n bá ti bí, how many chromosome ló máa ń ní? How many chromosome ni ẹni tí ó bá jẹ́ èèyàn tó pé tó yẹ kó ní? How many chromosome do we need to have? We don't know. Okay. 23. Yes, 23. Yeah, all in all, 46. Yes. Àwọn méjèèjì gbọ́dọ̀ jẹ́, ìyẹn ni pé látọ̀dọ̀ bàbá 23, látọ̀dọ̀ ìyá 23. Ṣùgbọ́n Jésù wá ní 24. Ìyẹn pé ó ní bàbá, ṣùgbọ́n bàbá yìí ò pé, ẹyọ kan péré ni bàbá yẹn ní, kò possible. Wọ́n yẹ̀ wò ní Israel, wọ́n tún kó lọ sí àwọn ìlú bòmíì, the same thing ni
nígbà tó máa ṣe gbogbo ẹ̀ tán yẹ̀ wò nínú àwọn lab nǹkan tó ń gífù ni pé ẹni yìí o ẹ̀jẹ̀ yìí o ó wà láàyè ẹni ò tí ì kú ẹni ẹ wà láàyè ta lẹni náà wọ́n ní mẹsáyà yín ni because Jésù gẹ́gẹ́ bí Quran àti gẹ́gẹ́ bí Bíbélì kò ní bàbá ṣùgbọ́n ó ní ìyá. Okay, báwo ni chromosome ṣe lè jẹ́ ordinary 24 tó jẹ́ gbogbo èèyàn máa ń jẹ́ 23 plus 23 tá jẹ́ 46 so ó jẹ́ problem but thank God to prove that what the Bible saying pé nǹkan tí bíbélì ń sọ òtítọ́ ni pé Jésù ó wá ó exist. Bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn òwe tó ti kọ nípa ẹ̀ kò jẹ́ kó gbàgbọ́. Ok, àwa Yorùbá náà mo kàn sọ eléyìí fún wa pé ká lè mọ orí èèyàn tá a jẹ́ ká dẹ̀ lè mọ̀ dí tí ogun ń bọ̀ lórí wa ká dẹ̀ mọ̀ wípé etí wa ti là à ń gbọ́ àwọn nǹkan wọ̀nyẹn eléyìí tẹ́ bá gbọ́ màá fi díẹ̀ hàn fún wa lónìí bá tó àdọ́jọ́ mi torí pé nǹkan tí mo yẹ kí n sọ ṣàlàyé fún wa bíi 3 hours ni màá dẹ̀ sọ within 30 minutes so 10 minutes láti sọ bẹ́ẹ̀ wò sí gbogbo eléyìí tí mo ti ń ṣe yìí parampus máa ń pè ìyẹn ni pé mo kàn ti ń bẹ̀rẹ̀ láti introduction mo ti ń ṣe. Okay, now tí a bá wò bra Paul wọ́n lọ fẹ́ lọ ṣèdájọ́ ẹ̀ ṣé kú ló máa parí sí. Okay, ibo níbẹ̀ ń bá sọ̀rọ̀ sí ìyẹn ni pé wọ́n sọ pé àwa Yorùbá wọ́n ń ṣèdájọ́ lórí wa ṣé kán pa wá run ni àbí kán dá wa sí kéèsì wà lórí ilẹ̀ nìyẹn ń sìn. Àwọn bàbá kọ̀ọ̀kan nínú wa tó jẹ́ Yorùbá àwọn náà dá sọ̀rọ̀ yẹn àwọn pásítọ̀ kọ̀ọ̀kan wọ́n dá sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ìròyìn kan tó ń ṣẹlẹ̀ fún wa ká lè mọ̀ yìí pé a wà nínú ewu àwọn ewu tá a dẹ̀ wà yẹ ó lágbára ó tó láti máa bàyàn lẹ́rù ní a sọ pé Ìgbòho ti wà kò sí wàhálà mọ́ wọ́n gbé bàbá kan lọ ẹ jẹ́ fi bàbá yẹn hàn fún wa tí ẹ bá lọ wo news kẹ wo news arákùnrin wa yìí so tẹ bá rí news arákùnrin wa yìí ẹ lè rí níbẹ̀ ṣé ẹ ń wo ẹni yìí ẹ dẹ̀ wo arákùnrin wa yìí ẹ lọ wo news ẹ̀ so ní àpapọ̀ nìyẹn. Okay, now ọba nìyẹn o ọba ilẹ̀ Yorùbá ní ìlú Kwara ní kíní yẹn ti ṣẹlẹ̀ o so tí a bá lọ sí Kwara bàbá yẹn orúkọ tó ń jẹ́ ó ní ó jẹ́ ọba Moses ní ìlú Ìpèsè mi mọ̀ bí maybe ó correct tàbí kò correct I don't know but ó wà lẹ́gbẹ̀ẹ́ Onígbín ìlú Onígbín ìlú yẹn ló fara tì í wọ́n lọ gbé bàbá yẹn ó jí gbé lọ ọba yẹn ó ti lọ á kú ni o ayé ni o a lè sọ nípa ẹ̀. Ok, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ là ń fi hàn fún wa ń sìn pé ká lè mọ̀ wípé a wà lójú ogun ó ní ìpinnu tí àwọn Haúsá ìyẹn ni pé Fúlàní tán ní fún àkèṣà Haúsá kò tí ì yé wa mi dẹ̀ ní time and àwa náà a ní Nàìjíríà hàn ní time láti wò because wọ́n fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ gbọ́ kíákíá ẹ jẹ́ tún fi bàbá kan fún wa kẹtùlọ́wọ́ náà nínú ìròyìn kẹ lè mọ̀ wípé àwọn kan ń lọ bàbá yìí arúgbó ni ẹ wo bí tẹ́ ti máa gbọ́ròyìn yẹn ẹ lọ gbọ́ròyìn arákùnrin wa yìí ó máa sọ nípa ẹ̀ tó mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ok, kí ni ìròyìn náà tí wọ́n sọ fún wa ni pé bàbá yẹn ní on the 21st ọjọ́ Friday tí àwọn ọba tó kóra wọn jọ sí kí ni àwọn sọ́kàn mi
pé ǹjẹ́ mo mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ ti sọ kó tó dà àkókò yẹn tó ti announce sí bàbá Èkìtì ti announce ní kíní yẹn ti wá sí ọkàn mi pé ìgbà tó bá ń ṣe kíní yìí o pé ṣàn ní lọ máa gbé àwọn èèyàn àwọn pípọ̀ yẹn máa set up pé wọ́n máa kóra wọn jọ sí ojú kan àwọn ìyá wa lọ sí àwọn agbègbè kan àwọn lọ máa gbé èèyàn àwọn lọ máa jíyàn gbé mo ní èrò burúkú nìyẹn mo ní Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ mo gbọ́dọ̀ mú kúrò lọ́kàn mi because mi gbà bet Ọlọ́run ti sọ̀rọ̀ ó ti bá tiẹ̀ lọ ó wá ku debate èmi ò dẹ̀ debate lé lórí mi ì dẹ̀ gbàdúrà lé lórí ok ó di ọjọ́ ìṣáná gbé bàbá yẹn ó lọ sóko ni àwọn tó wà ní Ìjẹ̀rò wọ́n ń ṣe ayẹyẹ tí ní gbogbo èèyàn ń dùn tá ń yọ̀ a ní àkókò ayọ̀ ni wọ́n ṣe pé Ìgbòho nìyẹn pé wọ́n ti jí bàbá kan gbé o bí Ìgbòho ṣe kí ni bó ṣe command àwọn ìrẹ́kùn nìyẹn kọ́ lọ wá jáde inú gbó tó kàn wọ gbó lọ kíákíá wọ́n gba bàbá yẹn sílẹ̀ o praise the Lord ṣe pé nǹkan tí mo sọ fún wa nìyẹn ṣùgbọ́n ọba yìí wọ́n ti wà ní wíwá o wọ́n kó àwọn èèyàn lọ nílùú ìbọn dún kàòkàò nílùú so ẹ lọ gbọ́ nínú ìròyìn torí mi ní time láti máa ṣàlàyé àbí láti debate lé lórí ẹ ti jẹ́ fi kíní kan yìí àwọn ohun tí ẹ mọ̀ irúfẹ́ àwọn ìròyìn náà ẹ máa gbọ́ náà níbẹ̀ ẹ gbọ́ níbẹ̀ yẹn ẹ wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ibi báyìí torí pé ẹ mọ̀ kan tó ń bọ̀ wá bá wa ṣe rí ihò tí ẹ ń wò yìí drainage nìyẹn o wọ́n fọ́ àwọn ará ìlú àwọn àmájèrí àwọn ilẹ̀ Haúsá Fúlàní tó ń bímọ jọ àwọn tí ẹ ń wò wọ̀nyí yìí àwọn tó ń bọ̀ wá bá yín jagun nìwọ̀n yẹ lókùnrin lóbìnrin wọ́n bọ̀ wá bá yín jagun eléyìí tó jọ mọ́ ọdún mẹ́wàá ọdún mọ́kànlá ọdún méjìlá wọ́n ti tó láti gbébọn láti bá yín jà àwọn ọmọ yín tó kó lọ sí gbó wọ́n ti rí àwọn míì tó ti kó lọ tó ti pé 10 years sínsìn ìkan wà tó yẹ pé ó ní òun ò ní gbà láti gba Muhammed sínú ayé ẹ̀ kí ni wọ́n ṣe wọ́n máa ń rotate every year ó máa ń bímọ kọ̀ọ̀kan ní every year so kí làwọn bíbù yìí ṣe ṣá wọ́n yọ irin wọ́n yọ irin ẹ lọ wo nítorí bí ní time fún ẹ lọ wo ìkìlọ̀ ní gbogbo ẹ̀ jẹ́ fún wa wọ́n bẹ̀ sí ẹtí ti bíríìjì tèkó tí àwọn yẹn lọ ń purọ́ wípé àwa la fẹ́ túnṣe bọ́n yẹn tún bíríìjì ẹni ṣe ni ní gbogbo àgbáyé ìmọ̀gbọ́ yẹn rí ok eléyìí sìn wọ́n tú àwọn gọ́tà yẹn ṣe àbí òun fi ń fọ àwọn ayọrin yẹn kúrò á lọ tà ní scrap ìyẹn ni pé á tà ní agesi kéékèèké ó ti di àṣà nù àbí kí wọ́n pè ìyẹn ló pè ní àwọn Ebola so bó ṣe rí nìyẹn ok ẹ jẹ́ ká tún tẹ̀síwájú kí a tún máa wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ torí ìdájọ́ Yorùbá ni mo sọ o ìdájọ́ Yorùbá bí a ṣe fẹ́ lọ ṣe ìdájọ́ Bra Paul láti múre lọ sí gbogbo àgbálá ayé tí èmi jẹ́ kan lára wọn lónìí bóyá àwọn náà jẹ́ kan lára wọn I don't know ìwọ ló mọ̀ oníkálukú ló mọ̀ kan ẹ̀ òun lọ sọ́run ni àbí òun lọ sí ọ̀run àpáàdì that's your own decision kò sí by force ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé o wá dàbí tèmi tó ń fẹ́ lọ láti lọ sọ́run wọ́n wá ń sọ pé ìdájọ́ ti wà lórí wa àsọmọ lójú Yorùbá ọmọ tí Oòduà bí pé torí pé ẹ̀yin ni yọ ayé kì í ṣe adúláwọ̀ nìkan ṣùgbọ́n ní orin tí a kọ aná adúláwọ̀ èmi wá sọ fún yín pé Ọlọ́run ò sọ pé adúláwọ̀ yes ìdí tó ń sọ pé adúláwọ̀ ni wípé láti lè mú kí ẹ̀gún Noah tó gé fún wa kí a lè mú kúrò a dẹ̀ ti fi gbogbo nǹkan sínú ilẹ̀ tí ẹ̀ ní ṣiṣẹ́ tí ẹ̀ kàn máa jẹ́ aládùúrà àdúrà tẹ ẹbí bàbá lọ́lá ló yẹ kí ẹ ṣe rí gbogbo yín eléyìí tó jẹ́ pé sábàdé yẹ a kàn máa wọnú ọjọ́ prógrámù yìí lọ ni ẹ̀ tiẹ̀ ní mọ̀ ẹ̀ ní kà á sí ẹ̀ wá dàbí Jòhánù àyànfẹ́ ẹ̀ wá dàbí Bra Paul
bóyá kí ẹ ṣe rí nìyẹn. So bet nítorí pé a mọ ẹ̀tọ́ wa, àwọn tó wá mọ ẹ̀tọ́ àwọn ni Sátánì tó tú àwọn ọmọ ẹ̀sùn ayé, ó kó wọn sínú ṣọ́ọ̀ṣì rẹpẹtẹ, ó dẹ̀ wá kó wọn sínú ìlú, ó wá tí wá torí pé 1,700 yẹ tí àwọn èèyàn mèsì yùsì yẹ, Jésù ni ó ti tó láti wá kó àwọn àyànfẹ́ lọlé. So èrèdí yẹ ó fà á ní gbogbo àgbálá ayé, wọ́n ń sọ ní gbogbo all Middle East, ẹ̀ẹ́rì àwọn mùsùlùmí tó wá ti wọlé síbẹ̀, àwọn mùsùlùmí alálùbáríkà kọ́ o. Ṣe rí Iran lọ́wọ́lọ́wọ́ ń jagun, àwọn yẹn ní pé àwọn ò ṣe mùsùlùmí mọ́, òun náà fi ń pa wọ́n, hàn ní íńtánẹ́ẹ̀tì, hàn lè jáde, kò sẹ́ tó lè wọlé. So wọ́n pa wọ́n lójoojúmọ́ ni, wọ́n ń jagun pẹ̀lú Amẹ́ríkà lọ́wọ́, Iran pẹ̀lú àwọn Yemen, pẹ̀lú àwọn nǹkan àdó olóró tó kó lọ síbẹ̀, wọ́n bá kìíníjà lánàá ìyẹn Saudi, wọ́n ní àwọn pa 100 soldiers of Saudi, ìyẹn àwọn sójà wọn, wọ́n dẹ̀ ní àwọn bá ọ̀pọ̀lọpọ̀ jẹ́, ìyẹn ni ṣe pé Yemen wà nísàlẹ̀, àwọn wọ́n dẹ̀ kéré sí àwọn Saudi. So Amẹ́ríkà dẹ̀ ní láti sọpọ́tì àwọn Saudi. So àwọn Saudi, Iraq, àwọn kí wọ́n ti ń porúkọ wọn yìí, Dubai, gbogbo wọn yẹ wọ́n sọpọ́tì Amẹ́ríkà. Now China òun náà ti ń sọpọ́tì Iran, ó ṣe ṣe kó di ogun àgbáyé. Bẹ́ẹ̀ kí ni gbogbo eléyìí sọ̀rọ̀ lé lórí ni pé òpin ti ń súnmọ́, Jésù ń fẹ́ wá, ṣùgbọ́n àwọn kìrìsìtẹ́nì aláfẹnujẹ́ ló wà ní gbogbo ayé. Àwọn tí Jésù fúnra ẹ̀ ń gbàlà, ìbànújẹ́ ó wà nínú ọkàn wọn. Ibi tó má dẹ̀ ti dé dúró, ọwọ́ àwọn kìrìsìtẹ́nì náà máa ń bọ́ sí. Àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́ṣẹ̀ ọjọ́ Sunday ló máa kó sí lọ́wọ́, torí pé kò sí Sátidé, kò sí ẹni tó ń sin Ọlọ́run ní sábàdé. Àwọn tó ń sin sábàdé yẹ wọn tí ì sin dáadáa, ẹ̀sìn lásán náà ń sìn, wọ́n kàn ṣùsọ̀ ọjọ́ yẹn ni. Mi fẹ́ sọ àlébù nípa ẹni ìjọ, ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ náà ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Tí ẹ bá ṣe nǹkan tí Bíbélì sọ, ẹ ní ìṣòro. So ó fẹ́ fi Yorùbá ṣe àríkọ́ṣe, ìyẹn ni pé àwòkọ́ṣe fún gbogbo àgbálá ayé. Tí Yorùbá bá ti lè ṣubú, ẹ gbàgbé kìrìsìtẹ́nì, that's bye bye for them. So I don't know bí ẹ ṣe lè dúró, mi dẹ̀ mọ̀ bí àwọn kìrìsìtẹ́nì ṣe lè dúró lágbàáyé. So ẹ̀yin náà wá ń wò ó sìn, so that's why the message come. So ìdájọ́ tó máa dẹ̀ ṣe, wọ́n mú wa ń lọ sí oko ìdájọ́, tó dẹ̀ jẹ́ pé wàhálà pọ̀ lójú ọ̀nà fún bàbá Paul láti lè dé Rome. So káwa náà tẹ́lẹ̀ dólè lérí, ká tẹ́lẹ̀ gba Yorùbá, a máa la ogun kọjá. Ogun yẹn ló dẹ̀ ti là ọ́ sílẹ̀, jẹ́ ká tètè lọ síbẹ̀, torí pé mi ní àǹfààní láti ṣàlàyé púpọ̀ fún wa lórí ẹ̀. So màá kàn fi díẹ̀ hàn fún wa ni. Ẹ jẹ́ kí a wo arákùnrin yìí, ìmọ̀ ó pọ̀ díẹ̀, àwọn ọmọ Haúsá yẹn ti jáde lọ́pọ̀lọpọ̀ tán ti ń sọ̀rọ̀. Ok, ẹ jẹ́ kí n fi eléyìí hàn fún wa. Ẹ lọ wo eléyìí, tí ẹ bá wo eléyìí, ẹ lè lọ kà á, eléyìí, ẹ lè lọ kà á. Ó ní àwọn Haúsá, wọ́n sọ wípé àwọn ò ń ṣe Fúlàní, àwọn dẹ̀ pọ̀ ju Fúlàní, àwọn ló nílùú wọn. Tẹ́wọ́ ẹ̀pẹ̀ bá mọ̀ tán o, kò sí ìlú Fúlàní ní Nàìjíríà o. Eléyìí tí wọ́n lọ sí summit, tí torí Tinubu ti dá ẹgbẹ́ sílẹ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà, ọmọ bíbí Nàìjíríà, Ìgbò kan máa lọ fún summit, tí wọ́n máa sọ pé ilẹ̀ wa o, láti ìbáyìí sí ìbáyìí ni o, láàárín àwọn ìlú wọ̀nyẹn àjọjọ sọ pé àwa máa dúró ti Ìgbò. Eléyìí tó bá jẹ́, wọ́n ṣàní pé wọ́n pín sọ́nà 14, wọ́n pín Nàìjíríà sọ́nà ọ̀nà 14, torí pé àwọn kan ò gbà. Mo dẹ̀ jẹ́rìí Bìní ò fẹ́ bá Yorùbá lọ. So ṣùgbọ́n àwọn ìlú Ìlàjẹ, àwọn
ìlú ti arákùnrin yìí tó máa ń da lúrú yẹ tó dàbí ti àwọn tó máa ń da ilẹ̀ Yorùbá rú tẹ bá ti ń kà wọ́n ẹ mọ̀ wọ́n díẹ̀díẹ̀ ẹ tó bá dẹ̀ mọ̀ kó máa dárúkọ fún lọ́kọ̀ọ̀kan kò má di pé mo dárúkọ fún yín ẹ jẹ́ kí n wò bí a ṣe lè bá ṣe ń ronú sí àti bí a ṣe ní ìmọ̀ sí ẹ jẹ́ kí n wò kẹ́ máa dárúkọ ẹ lọ ó yá. Gani Adams. One. Another fellow. Ẹlòmíì kò sẹ́lòmíì mọ́. Ok. Tẹ́ bá wo àwọn Gúnmí, àwọn ọmọ Ìlọrin ní ti àwọn Fúlàní Ìlọrin, Yorùbá náà ni wọ́n. Tá bá gbọ́rọ̀ ẹnu wọn, wọ́n gbọ́ Yorùbá jù wá lọ, wọ́n mọ̀ òwe jù wá lọ, wọ́n lè kà jù wá lọ, wọ́n lédè tó dáa ju èdè Yorùbá lọ torí ó easy ní gbogbo àgbáyé èdè tó easy jù nìyẹn. Ok now eléyìí tí wọ́n pè ní Ṣòwòrẹ́ ìkan náà nìyẹn. Eléyìí ọmọ àlè tí tó jọmọ Ìgbò ni tó jẹ́ ìyá ẹ̀ náà ni ọmọ Yorùbá ìyẹn náà wà ní gbogbo wọn ti kóra wọn jọ ìkan wà lẹ́kìtì ńbẹ̀ náà tó yẹ pé gbogbo wọn lọ sí ọ̀dọ̀ kìnní kó lè tètè yé yín kẹ́ lọ wá àwọn ìròyìn àti sọ́sẹ́yìn ìyẹn ni ti ìtàn lọ tí wọ́n pè ní bàbá olóko kìnní wọ̀nyẹn. Ok jẹ́ sáré padà sí orí ọ̀rọ̀ mi máa fast sọ̀rọ̀. Ẹ rí wípé lájọ tí Nàìjíríà ti exist láti 1960 Yorùbá kankan ò tí ì rúùlù rí ẹnìkan tó pèrè ní Yorùbá tí adẹ̀mùpọ̀ ń sọ Yorùbá tó dẹ̀ níwà Yorùbá tó dẹ̀ wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ṣoṣo torí ẹ̀ ti jẹ́ kí àwọn ìlú kó máa tòrò kí ìlú dẹ̀ máa dàrú ẹnu náà náà pè ní Tinubu. Ok now ẹ wá wo arákùnrin yìí Haúsá ni ó wá ń ṣàlàyé pé wọ́n ti ń pa wá ó ní tẹ̀tẹ̀lẹ̀ ó sọ history life wọn bí Mùsùlùmí táwọn gbà bí wọ́n ṣe wọlé tó pa wọ́n tí ó di wípé àwọn ò ní ọba mọ́ nílùú àwọn tó jẹ́ pé àwọn Fúlàní ló wá dominate gbogbo every post àti emir náà ń jẹ́ ní ìlú wọn. Wọ́n ní ikú tó bá ti ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni o ikú tó bá ti ń pa ojúgbà ẹni òwe ní pa fún ni o. Ẹ máa wo ibi tán wà o mítìn náà ń ṣe lọ́wọ́ yìí o mítìn lẹ́rí tán ń ṣe lọ́wọ́ yìí o lórí ọ̀rọ̀ yìí àwọn Haúsá ni o tán ń ṣe àpérò lórí ẹ̀. Ìyẹn ni pé níbi tán wà yìí ìyẹn ni summit tí mo sọ fún wa Tinubu wá fún wọn láǹfààní pé ẹ lọ kóra yín jọ ní gbogbo Nàìjíríà gbogbo ẹ̀yàn ọmọ tó jọmọ Nàìjíríà ẹ lọ máa kóra yín jọ kẹ́ máa sọ pé látàgbègbè ságbègbè báyìí látàgbègbè ságbègbè yìí Yorùbá ló kọ́kọ́ ṣe tiẹ̀ ní last week Yorùbá wá ní pé ókè o àwa ń lọ o ẹ̀yin wo ló fẹ́ bá wa lọ àwọn tó wà ní Kútọ́nù wọn ní Yorùbá làwọn torí kìnní ló ń kọ́ka wọn gbà tó ń darí wọn ìyẹn ọba Ọ̀yọ́ ẹ ti gbọ́ nínú ìtàn nígbà kìnní olófa kí arákùnrin eléyìí tí wọ́n yìnbọn lù yẹ tó gbé bọ́ǹbù tí tó gbédi sókè kí lórúkọ ẹ̀ ta ló mọ̀ àmọ́ orúkọ ẹ̀ ó mà ga lára wa o it's terrible. Well, I'm not talking to you people alone. I'm talking to all Yorubas. So if we not hearing me, tá a bá gbọ́ nǹkan tí mo sọ, ṣé báyìí òyìnbó tí mo dẹ̀ sọ ní ìjẹ́ ká gbọ́ ní àdúgbò báyìí mo ti sọ òyìnbó tí ò jẹ́ ká gbọ́. So ó ní a sọ fún wa wípé èrèdí yẹn ni ó fi kọ́ńkà àwọn Yorùbá ṣá nígbà yẹn lọ́hùn. So tó dẹ̀ di ẹ̀gún sílẹ̀ fún Yorùbá but ọ̀nà ti rẹ́gùn ẹ̀kọ́ já tàdé ti rí pé ó ti wá sí ìmúṣẹ. Okay now àwọn ìlú tó wà lódì kejì omi ní after Niger àwọn Yorùbá wà ń bẹ̀ àwọn Kogi area wọ́n wá ní pé àwọn bá Yorùbá lọ pé àwọn ò lè dúró ti àwọn ìyẹn mọ́ wọ́n rẹ́ wọn jẹ wọ́n tẹ fún wọn sí post wọ́n tẹ mọ̀ kó wà láyé àwọn kan kú padà sọ́dọ̀ àwọn èèyàn wọn èmi tẹ̀sán lọ́kàn tèmi tí ogun bá dé báwo ni Yorùbá ṣe máa cross omi láti lọ máa help wọn kò sígbà tán nípa wọn bẹ́ẹ̀ yẹ o mo ní ẹnìkan ló bá mi sọ̀rọ̀ lánàá mo ní ẹ̀hún bá dẹ̀ padà wá sísàlẹ̀ kí wọ́n lè ní ààbò ilẹ̀ náà máa sọnù bẹ̀tẹ̀ ò ní sọ ẹ̀mí wọn sọnù ẹni láíláí Yorùbá máa jagun yẹn ni o kìnnìkan wẹ́ bàbá ó dìpẹ́ bá a ṣe ń ronú sí bẹ̀ẹ̀ ní tèmi o kán kú padà kán cross omi wá sàlẹ̀ tá a bá cross omi wá sàlẹ̀ tá a bá ń jà ààbò á wà fún wa but
ǹjẹ́ àti ẹ̀ rẹ́dì láti jagun báyìí ǹjẹ́ à rẹ́dì láti jà ǹjẹ́ àti ẹ̀ ṣe tán ok ìjà physical àti sọ nípa tẹ̀mí o because physical and spiritual la máa fi jagun yìí àwọn ní ti spiritual àwọn ní ti Kristẹni tí ò kan àwọn ẹlẹ́sìn méjèèjì yòókù ok now tí a bá wá bọ́ síwájú kẹ́tí wá wo nǹkan mìíràn tí ó ń ṣẹlẹ̀ ibi tí ó yẹ tí ibi tí à ń lọ gangan la dé dúró yìí but mo rí i pé time mi ó ti fẹ́ pé mi ní time mọ́ but báwo la ṣe fẹ́ ṣe ń sìn ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ olóòórùn yìí tí ó ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n nǹkan tó sọ. The president should stop Yorubanizing the positions of Nigeria. Okay. Every position now is being put in place for Yorubas. Ìṣàgbọ́n nǹkan tó sọ. If you remove and now someone Igbo man, the next person Yoruba. He should stop Yorubanizing Nigeria. Nigeria doesn't belong to Yoruba. Everywhere Yoruba. It belongs to all of us. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ ẹ ti dá bẹ́ẹ̀ yẹn? Wọ́n ní everywhere gbogbo àwọn tí à ń fi sípò àwọn Yorùbá ni àti fi gbogbo wọn ṣe olórí pátápátá. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ìgbà tí Buhari wà ń bẹ̀ ǹjẹ́ anybody lè sọ̀rọ̀ àwọn pásọ̀ kan lè máa jí Buhari lẹ́sẹ̀ àbọ̀bà kan lè sọ̀rọ̀ sí Buhari kí ló máa ṣẹlẹ̀ á ṣẹ̀wọ̀n. Ìtumọ̀ ẹ̀ nǹkan tó ń sọ fún yín ni pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn àlùfáà tó ń sọ̀rọ̀ yẹn àti àwọn ará wa náà ni o ẹ má rò pé Ìgbò nìkan ló sọ̀rọ̀ o àbí àwọn Fúlàní ló ń sọ̀rọ̀ o tó lọ gbé aṣọ pásọ̀ wọ̀ sọ́rùn aṣọ àlùfáà sọ́rùn o ẹ má rò bẹ́ẹ̀ o ẹ ti yẹ ká tẹ̀síwájú. Message to people from Southwest. They have been calling us northerns, also of our failing names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027. That even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never ever in your life trust a Yoruba. He said, if a Yoruba man shake your hand, it means maybe or no. While in your hand. Ní kúkúrú àwọn nǹkan tó ń sọ eléyìí Fúlàní ni ó ní Yorùbá wọn ò ní dé orí ipò yẹn mọ́ láyé ó ní even though vice president ọ̀n ní débẹ̀ ọ̀n ní gbóòórùn ipò yẹn mọ́ láyé eléyìí dẹ̀ ni the last one fún Tinubu nítorí pé Tinubu rò pé òun gbọ́n àwa la fi sórí àléfà tó fi wà ní ipò tó wà yẹn ọ̀n dìbò fún lẹ́kọ̀ọ́ ọ̀n dìbò fún ní every south ní kinní kan kò sẹ́ tó dìbò fún àwa la gbé wọlé so òun á rò pé ó lè jù wá lẹ́sẹ̀ ni this is the end for Yorùbá so Tinubu ti dáràn ó ti fi wá sínú ìgbèkùn ẹjọ́ ṣé Tinubu á fi wá ní ibi ṣá ṣé Tinubu ṣe ibi sí ilẹ̀ Nàìjíríà bí ó fún Haúsá láyè kan ló máa wá ibi tílẹ̀ wọn dé dúró bẹ́ẹ̀ ni dìde àwọn edubet wọn ní ibi tílẹ̀ wa ti bẹ̀rẹ̀ ní àwọn yẹn tẹ̀fẹ́ fọ́ yẹlẹyẹlẹ ní midubet torí Fúlàní ó ti kà wọ́n mọ́ra ó dẹ̀ ti rẹ́ wọn jẹ for long ṣùgbọ́n àwọn yẹn ló ń ṣe lórí ara wọn ní midubet àwọn Niger Plateau àwọn ló ń ṣe lórí ara wọn fúnra wọn ṣùgbọ́n pa wọn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe sọ every day náà ń dáná súnlé wọn pé kán lè make sure wípé kò sí any Christian àwọn kan ńlá yọ ó ní mú àwọn ń dùn bọ́n ṣe ń pa wọ́n yẹ payọ̀ wọ́n ń kú. ọ̀rẹ́ ni oníyangí ẹni oníyangí mo rí yẹn o ẹ̀rín ìbànújẹ́ nítorí pé kí ni wọ́n ní ikú tó bá ti ń pa ojúgbà ẹ ní òwe ló ń pa fún ni tó bẹ̀gẹ́ tó yẹ pé wọ́n ti wá sọ wípé gbogbo all Christian ẹ ti ń bọ̀ lágbóyè gbà ó wọ́n ti ń sọ ó wọ́n sọ nílẹ̀ Kwara ó pé wọ́n gbúdọ̀ pa gbogbo Christian wọ́n dẹ̀ sọ pé sàríà ń bọ̀ àwọn Ọ̀yọ́ ti gbà á ọmọ àlè kínní ó ti fọwọ́ sí wọ́n ti sọ di constitution ní Ọ̀yọ́ state ó ní kán máa ṣiṣẹ́ òfin yẹn lọ́wọ́ lábẹ́lẹ̀ lọ torí ìgbà tó ń bá máa ṣe tó ń bá máa lọ gbọ́lùdé lọ ó lọ gbọ́lùdé báyìí sìn ó lọ sí leaf ni ó wá fi igbákejì ẹ̀ sí Ọ̀yọ́ òun á bẹ̀rẹ̀ sí í ṣe campaign kiri ń tiẹ̀ láti tako Tinubu
ok ogun nílé ogun lóde ogun ní gbogbo bí ní lórí Tinubu tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ Tinubu ni kò sí ẹni tó jẹ̀bi o Tinubu ló yẹ jẹ̀bi òun ló dá gbogbo wàhálà Nàìjíríà sílẹ̀ láti 1960 very good ó dẹ̀ ń ṣe kàn ṣe restructuring so wọ́n wá bẹ́ẹ̀ sí sọ wípé ok restructuring la máa ṣe ẹ̀yin Ìgbò lẹ́yìn ti bẹ̀rẹ̀ Benin òun ní ò bá Yorùbá lọ àwọn tẹ̀ ń pètò oríṣiríṣi àwọn náà everybody wọ́n ṣàpín wọn sí 14 ẹ̀ tí àlọ́ máa sọ bílẹ̀ ń ṣe rí a máa pín òun ló jẹ́ kí ẹbí ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ yìí o àwọn tó ń pa wá ní gbogbo Nàìjíríà nìyẹn o tán pààyàn lọ́wọ́lọ́wọ́ báyìí o náà jáde síta o yé bá ní débẹ̀ mọ́ láyéláyé ẹ̀mọ̀kan tó ń sọ fún yín ẹ̀mọ̀kan tó ń sọ ní ó ní pé àwọn máa run yín pátápátá ìyẹn ni pé gbogbo yín máa di òkú ìtumọ̀ ẹnìyẹn kò simple as ABC tẹ́gbà mọ̀kan tó ń sọ so kò bá yín fi ṣeré o so Tinubu ẹ̀rí pé bàbá yẹ Ọlọ́run kan lónìí tó wà láàrin ewu mo máa ń bèè lójoojúmọ́ lọ́wọ́ ara mi pé báwo ló ṣe ń move báwo ló ṣe ń rìn àwọn olúwa lẹ́yìn ẹ̀ yàá Yorùbá wà lẹ́yìn ẹ̀ Yorùbá mélòó ni sójà tó wà pẹ̀lú ẹ̀ ṣé tí ogun bá dé ní Àbújá mélòó ni báwo ló ṣe fẹ́ rìn ṣé ẹ̀ ń bá ń ronú ṣá ǹjẹ́ tẹ́ ń rò olùgbàlà yín nìyẹn ẹ̀ lólùgbàlà mímọ́ ṣé Òbí ni gbogbo ẹni tó bá ti dìbò fún Òbí ọmọ àlè Yorùbá nìyẹn ọ̀tá Yorùbá simple as ABC èmi máa sọ fún yín mi ń dìbò fún anybody mi dìbò yàtọ̀ sí ìgbà Awólọ́wọ̀ ó tán ìyá Jásin that's the end àwọn báyẹ nǹkan porúkọ ẹ̀ t'Ọ̀yọ́ state ìyẹn àti ti Lagos Jákàndé àti ti Bọ́lá Ìgè that's all that's the period tí mo dìbò láyé mi ò dẹ̀ dì mú ìmọ̀ okay now but àti dójú ẹ̀ ojú ogun la wà a gbọ́dọ̀ ṣúùtì kan ní gbogbo àwọn eléyìí Tinubu Yorùbá ni ó dẹ̀ ń jà fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ rí mo ti sọ fún yín ọmọ àlè tó wà ń bẹ̀ tó pèrè ní Yorùbá tó fara sẹ́ẹ̀kẹ́ bí ti Gbowó tó jẹ́ pé ìlà fake ni tó lò ní Ogun State tó jẹ́ pé òun lọ́ta up to now ẹnìyẹn Yorùbá ò dìbò Yorùbá ò rúùlù Nàìjíríà rí o ẹ̀ àṣẹ rúùlù ni ẹ̀rí pọ́pọ́lọ Yorùbá pé ẹ wá ọpọlọ Tinubu tálẹ̀ lè fi wé láti gba 1960 kò ṣẹlẹ̀gbẹ́ lẹ́yìn Awólọ́wọ̀ even though tí ẹ̀ ń ju Awólọ́wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn torí Awólọ́wọ̀ ṣe tó lè yìí tó yẹ pé ó fèsì ogun tó lè yìí lẹ́ẹ̀kan ṣoṣo torí kò tó débẹ̀ òun jẹ́ kán pa torí àjẹ́ndà tó wà ńlẹ̀ ló jẹ́ kó lè débẹ̀ tó bá débẹ̀ ni gbogbo Nàìjíríà lòun fẹ́ change bí Tinubu náà ṣe ń fọgbọ́n change Nàìjíríà tó lè fẹ́ fọgbọ́n mú Yorùbá kúrò ní oko ẹrú tó ń ṣe ó kún fọgbọ́n gidi gan ọpọlọ ẹ pé gbàlájọjúmọ́ ni that's work of God kì í ṣe òun náà ẹ̀rí bó ṣe fi ṣe fún àwọn Fúlàní ó máa ń sọ̀pọ́tì wọn ni ẹ máa pa Yorùbá lọ ẹ̀ràn ti Lẹ́kì tí ò bá ṣe bẹ́ẹ̀ kò lè dórí pósì yẹn láéláé tó gbogbo amúlọ́ta gidi kò sí ọmọ àlàyé Yorùbá kan tó láìkẹ̀ yàtọ̀ sí àwọn ògbólógbò tó ń tẹ̀lé lẹ́yìn gbà yẹn ṣùgbọ́n ti repent ó ti ń ṣe nǹkan tá a fẹ́ okay now àwọn oníkálukú ti ń debate wọ́n ti máa ṣe yẹ ẹ wá rí inú wa ń bí àwọn eléyìí wọ́n wá ń para wọ́n ní láyé ẹ̀ ní débẹ̀ mọ́ ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ tó ń sọ lọ. ok ní kúkúrú nǹkan tó ń sọ ni pé ó ní nígbà yẹn lọ́hùn ò dìbò fún Tinubu ó nítorí òun ti mọ àṣírí Yorùbá pé Yorùbá jẹ́ ẹlẹ́tàn tí Yorùbá bá bọ̀ lọ́wọ́ ọ̀tá ẹni o tí Yorùbá bá sọ wípé káàárọ̀ kò mí ni ẹ o ó ní gbogbo nǹkan tí Yorùbá bá ti bẹ́ẹ̀ sọ ó ní inú Yorùbá dídú ó ní ẹlẹ́tàn ni wọ́n orúkọ burúkú ò ló pè wá ó ní ọ̀gá òun tó kọ́ òun ní ilẹ̀ Ìgbò ló bá òun sọ gbogbo ọ̀rọ̀ yẹ o ṣe wá rí gbogbo nǹkan tá a ti ń play fún wa tá a ti ń sọ nípa ẹ̀ tí ẹnìkan ní pé ṣé ẹ̀yin mọ Ìgbò ẹ ti wà ní ṣọ́ọ̀ṣì àwọn Yorùbá tó fi wọ́n ré tó fi wọ́n gẹ́gùn tó ṣépè fún gbogbo wọn ṣe rántí ẹ lè mọ̀ yí pé kékeré lẹ ti ń pè gbogbo ilẹ̀ Yorùbá gbogbo agboolé Yorùbá gbogbo olúyè ilẹ̀ Yorùbá ní Ìgbò ti rà tán ẹni létí àwọn ọmọ bàbá yẹn bá bí wọn 3 4 5 6 mẹ́jọ àwọn fẹ́ pín ilé yẹn
ó wá kó ẹni tó máa rà á because á para wọn àwọn anìkan tà ká pín 30 million 10 million 50 million Yorùbá ò rí máa ra wulé àlàpàyẹ Ìgbò àwa rà á. So that is how Igbo conquer Yorùbá land as present bá ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe ń lọ wọ́n ti fẹ́ gba Èkó tán. So now tí ó bá jẹ́ pé tí Yorùbá bá fail 100% àwọn owó Igbo tán fi ra lẹ̀ Yorùbá yẹn ó fail náà nìyẹn àbọ̀n lè dúró jagun ni wọ́n lè bá Igbo jagun wọ́n lè bá Hausa jagun ni àwọn nìkan àwọn retí ká jagun tán kán wá gbalẹ̀ wá nínú àwọn. So ogun méjì là ń dojúkọ ń sìn àwọn ẹ̀yà méjì ní Nàìjíríà ẹ̀yà ọmọ bíbí Nàìjíríà kan ìyẹn Ìgbò torí gbogbo ilẹ̀ àgbáyé wọ́n fẹ́ gbà tán. So ilẹ̀ wa wà lójú wọn wọ́n dẹ̀ ń rà lọ gidi gan gbóná ti rówó ní nídìí láti sọ yìí fún mi ní time láti máa ṣàlàyé owó wọn bó ṣe ń rówó wọn iye ọkàn wa ṣùgbọ́n tiwa ní pé àṣà ń lọ ní ṣáà ni ṣùgbọ́n ó wá kù sọ wa tá a bá fẹ́ ká lọ. Ẹ ti rí àwọn fèrè tó ń fún káàkiri ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé àṣírí ń tú wọ́n kà bàjẹ́ ni ẹ̀dẹ̀ rántí ọba tán gbé ní ẹ̀kan tí mo sọ fún wa ǹjẹ́ mọ̀dí tán fi gbé ta ló wà ń díẹ̀ ta ló mọ̀ tó wà ń díẹ̀ ta lè mọ̀ tó ń gbé tó máa mú pàṣẹ àwọn ọba wa sílẹ̀ ǹjẹ́ àmọ́ tó mú pàṣẹ àwọn ọba wa sílẹ̀ ṣe rí àwọn ìròyìn tí mo fún wa yìí nǹkan tó yẹ ká ṣe tíra wá sí ni tí mo dẹ̀ ń sáré láti ṣe àṣẹ lọ́jọ́ mi ẹni tó fi pàṣẹ wa sílẹ̀ lè máa ronú pa ẹ̀ tó jẹ́ pé ọba mọ́kànlá ti lọ or more than that tó yẹ pé ọba tuntun ló tún gbé yìí o ta ni kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ó dọjọ́ mi ọjọ́ rí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tíbi tá a dé dúró yìí màá tún play díẹ̀ sí fún wa màá jẹ́ kó sọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó yẹ ẹlẹ́nu yánmọ̀yánmọ́ sọ yìí màá jẹ́ kó parí gbogbo ọ̀rọ̀ yánmọ̀yánmọ́ tó ń sọ gbogbo atótọ́nu tó ń wí kí ó lè yé yín wípé ogun bọ̀ 2037 ẹ lọ máa múra o right from now ẹ máa rí campaign ti bẹ̀rẹ̀ o campaign bí ogun yẹn ti máa rí bó ti máa gbóná wọn ti ń ṣàlàyé fún yín lọ. So ẹ̀yin tẹ́ fẹ́ dìbò fún Àtíkù bíi ti ọmọ Ìbàdàn ọmọ ti Ọ̀yọ́ tó yẹ pé ọmọ àlebẹ̀ ẹ lọ dìbò fún o ẹ tó bá dẹ̀ fẹ́ kán ti bí tọ̀ṣun kán gbọ́wọ́ ọwọ́ ẹ̀ kán fi sápò kán fi jẹun ìyẹn ó ṣe problem tèmi ìmọ̀ onídìí màá ní pé ní tèmi ẹ gbàgbé owó yẹn fowó ẹ lẹ̀ kó máa bá tiẹ̀ lọ kó ẹ tẹ̀ dojú tì í that's the best kéèyàn máa gba ẹ̀gún sórí yẹn is a big problem ẹ̀ṣẹ̀ tí wọ́n máa bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa dáríjì mo ṣe nǹkan no need all those things well and ti eléyìí tí ó ṣe lẹ́nu yánmọ́yánmọ́ tó ń sọ̀rọ̀ yìí ibi tó yẹ kẹ́yà ti jí nìyẹn ẹni bá lọ dìbò fún Àtíkù kó ti mọ̀ wípé òun ti ta ìran ẹ̀ so àwọn ohun tó kù fún wa ni wípé ká wá lọ serious pẹ̀lú Ọlọ́run that's the only thing tá a lè ṣe so tí a bá ti lè serious à lùsẹ̀ o Ìgbòho lè help wa fún gbogbo eléyìí nǹkan tó lè help tí ó lè dìbò fún gbogbo wa ni tí ó lè bá tún bá dìbò ẹ dá wa lóhùn náà ìgbà tó Ọ̀ṣun ó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ṣé ó lè lọ máa dìbò fún APC ni àwọn APC tó yẹ pọ̀ nífẹ̀ẹ́ aráàlú tó yẹ pọ̀ àwọn ló ń pààyàn nílùú ń gbà yẹ àbí kí ló fẹ́ ṣe ibùdó Tinubu ò support wọn kí lè fẹ́ kó ṣe Tinubu láti welcome yẹ wọ́n tún bínú sí Tinubu ní òun wà fún gbogbo everybody ni Adeleke tún lọ bá ó tún gbé certificate ó ti fi hàn fún pé bàbá òní bàbá tún ṣàdúrà fún bàbá tún fún ní ìmọ̀ràn tó dáa ó fún ní good advice as a good father inú dẹ̀ ń bí wọn so ẹ ti mọ̀ wípé nǹkan tó ń bọ̀ tí Yorùbá bá ti lè lose we are 40% in population àwọn eléyìí tí ó ń sọ̀rọ̀ ẹlẹ́nu yánmọ̀yánmọ́ tó ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó tàn yín jẹ o irọ́ ni gbogbo nǹkan tó ń sọ o ọ̀n pọ̀ o ẹ̀yin àti pé Tinubu inú àwọn èèyàn ti ń dùn sí Tinubu ló kàn jẹ́ Ìgbò nínú ẹ̀ ò dùn sí Tinubu nítorí pé wọ́n fẹ́ gba Ìgbò wọ́n dẹ̀ fẹ́ gba Yorùbá múra so àwọn méjì ní 2 agendas the same agenda tó máa jọ para wọn àwọn méjì máa jọ para wọn ní gbẹ̀yìngbẹ̀yìn so tó á wù wọ́n kán tẹ̀lé Tinubu kí wọ́n lè gba ìlú wọn sílẹ̀ kán lè máa lọ lálàáfíà kán dẹ̀ lè gba Kánú wọn kí Kánú lè tú sílẹ̀ fún wọn tó bá wù wọ́n káwọn máa tako Yorùbá lọ àwọn ló mọ̀ aṣeníṣe rẹ̀ ni kò sí problem kò sí wọn tó kàn án bẹ̀tẹ̀ tó kàn tèmi ní Yorùbá bí Yorùbá ṣe máa dúró
Fúlàní ọ̀n lè wọlé àwọn ní èèyàn tó kéré jù ọ̀n tó 10% ní Nàìjíríà tán dẹ̀ ń dominate wa right from 1960 nítorí Britain àwọn ní epo ẹ̀dá tí èṣù lò àmì tí Sátánì lò láti dojúkọ àwa Yorùbá àti gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ mo sọ fún wa yìí pé Ọlọ́run fàyè gbà pé ká lè jẹ́ ìrànlọ́wọ́ fún Nàìjíríà ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ ká jẹ́ fún Nàìjíríà yẹ a ti jẹ́ fún wọn àwọn bíi bàbá tó ti kọjá lọ wọn yẹ títí dé bàbá Samson Ẹdẹ àwọn yẹn ti iṣẹ́ lọ sí sílẹ̀ Middle Belt wọ́n ti iṣẹ́ lọ sílẹ̀ Haúsá gbogbo ẹ̀ náà ti condemn okay after yẹn làwọn born again tán lọ àwọn yẹn tí wọ́n fẹ́ jogún gbogbo ayé ní tiwọn ni wọ́n dẹ̀ fẹ́ jogún ti ilẹ̀ Ìgbò mọ́ra wọ́n fẹ́ kí àwọn èèyàn lọ wọ́n dẹ̀ fẹ́ kán gbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹ́rí àwọn old church wọn yẹ wọ́n tẹ̀lé máa sọ̀rọ̀ díẹ̀ lábẹ́lẹ̀ gbogbo wọn lédè kan ṣá they are all Christian wọ́n jọ máa jẹ gba pàṣẹ wọn ni tó bá wù wọ́n kán yí padà tó bá wù wọ́n kán serious tó bá wù wọ́n kán má serious ẹ rí i pé tó bá yá ṣe bẹ́ẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe èmi ti sọ kínní fún wa láti 2021 nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá àwọn Nàìjíríà pàṣẹ igbó máa kún bẹ́ẹ̀ ẹ̀yin náà ronú náà mélòó ni Fúlàní so báwo ṣe fẹ́ rúùlù gbogbo báwo ṣe fẹ́ máa gbé kọ́ńtẹ̀ pa gbogbo Nàìjíríà run sunday tó lẹ̀ Yorùbá ni kátẹ̀ wá sọ pé okay kò wá sí any Nigerians on that land àti Ìgbò àti gbogbo ẹ̀ o mélòó ni wọ́n ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀ máa digbó so they are thinking nonsense ọmọ nǹkan tó ń ṣe kì í ṣe pé àwọn ló ń think èṣù ló ń lò wọ́n èṣù ń yá wọn lò ní ó kàn fẹ́ daṣẹ́ Ọlọ́run rú ni bó ṣe dàrú nínú ọgbà Édẹ́nì àti bó ṣe ṣe níjọba ọ̀run lọ́hùn so final ló ń ṣe ogun ejò tá a ti gé lórí tó ń jà fitafita ni so this is the last card tó lè ta so tá a bá dẹ̀ wà ká fall fún well àti fall fún for 1700 years ago tó bá wù wá ká continue this is our last card ẹ jẹ́ ká lọ gbàdúrà.